Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ìjọ́ tí mo ti wà nù jì tí mo ti rẹ́rìn obìnrin kan tó jẹ́ alàgbà obìnrin tó tí a máa ń respect gan lé ayé tó ti lè yọ fọ́tò mi kúrò ni mo ti mọ̀ pé Abiyamo yàtọ̀ sí ìyá. Ìṣòro flashing lásán tírú ìyá yẹn ò lè lọ wò ìyá mi, kò wo ọmọ mi, kò tiẹ̀ béèrè kí ni ìyá mi jẹ, kò béèrè kí ni ìyá mi mu. Ìwọ tó jẹ́ pé mi mo kọ́kọ́ ṣọ́nà fún ẹ nígbà tí mo wà nù yàrá kó tó pẹ́rẹ́ ní ìránṣẹ́ Ọlọ́run. Ó wà lẹ́nu mi, ó wà lẹ́ gan o, àti mi àwọn èèyàn ṣèkà fún mi gan. Tí bá máa wọlé ayé mo lè má kí ẹ tí bá dá ẹ lóhùn. Mi ò dẹ̀ ní ṣọ́ọ̀yà yẹn kí n yọ sọ máa sọ lójú wọn pé ṣe fẹ́ gbọ́n mà mọ́ mi èmi kọ́ lẹ ṣẹ̀, ara yín lẹ ṣẹ̀. Ẹ fi hàn lé ayé pé ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Ìbẹ́yìn mọ́mọ́ lọ́sàn ẹ gbowó lé lórí. Bàbá Sùwé ní ìdí problem ẹ fún 10 million. Ókè mi tí mò ń sìn yín tí mò ń kò síṣẹ́ tẹ rán mi máa rálẹ̀ bàràbà ni màá bá yín gbé báàgì. Mo wá wà nù ìṣòro ẹ̀ tí ẹ lè pè ìyàwó mi pé báwo ló ṣe ń jẹun. Mo mọ iye èèyàn tèmi ti yọ lẹ́nu ìṣòro láyé mi. Mo mọ iye èèyàn tí mo ti náwó yọ̀yàn lẹ̀ láyé mi. Mo mọ iye èèyàn tó ṣẹ̀ mi màá tún ṣe lóore. Kámbọ̀ torí kò ṣe nǹkan tẹ́yìn kan ò mọ̀ sí, ẹ ti mọ̀ láti 2009. Ṣé ohun tó ṣẹlẹ̀ sẹ́mi ṣé kò ṣẹlẹ̀ sẹ́yìn ni ṣe bá wà lára cover up. Dìde o máa mínísítà I don't fear death, I don't fear anything o. Torí ẹ̀ mo nídìí ọ̀rẹ́. Ọ̀rẹ́ rẹ́rùn má jà bára wa ṣe lọ́nlọ́ ẹ̀. Abiyamo ni yín náà. Ẹ wá rí mi mọ̀ ọ́ kì í ní ṣẹ́jú. Ẹ gbé mílíọ̀nù fún mi. Jésù nígbà tí ebi ń pa mí ṣe fún mi lóúnjẹ. Ìgbà tó ń gbẹgbẹ mi ṣe fún mi lómi. Ó nígbà tó ń wà lẹ́wọ̀n. Ṣé Jésù lẹ́wọ̀n ni? Ìyẹn nípa àwọn kan wà tó ru àpá Jésù tó máa lọ ẹ̀wọ̀n. Àgbàlagbà ni ẹ, obìnrin ni Abiyamo ni ẹ. Ó mọ̀ ìyá mi láti kékeré. Kò lè jọ mí lójú náà nígbà tó bá tẹ̀ tí sọ fún mi tẹ́lẹ̀ kó lálàá sí mi mo wà nú ẹgbẹ́ awo. Ìwọ tó bá wà nú ẹgbẹ́ awo ló máa lálàá pé èèyàn wà nú ẹgbẹ́ awo. Tẹ́mi bá ti wà nú ẹgbẹ́ awo kí n má jẹ́ èèyàn mọ́ láyé. Ó ní kí n má sọ̀rọ̀, ìwọ náà lọ ẹ̀wọ̀n ọjọ́ kan. Káwá má jọ sọ̀rọ̀ mọ́. Kó wá mọ impact àti psychological effect bá lè lé tó lókìkí tó ti lórúkọ. Ayádẹ yìí bírí báyìí. Ayádẹ yìí bírí láàrin 2 minutes. Ìyá rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yọ fọ́tò mi gbogbo bí tí mo ti lọ preach ní church wọn. So ọmọ ni mí gbà tí mo bá fẹ́ lọ preach mo fẹ́ gbé báàgì yẹn. Kọ́ má lọ dá mi lóhùn, tó bá dá mi lóhùn ó máa burú ju tọba Solomon lọ o. Má yìn mí torí wọn kò ń ṣe èèyàn dáadáa. Ó ń pariwo mi ò yọ sọ, ó ń pariwo ìyẹn ò sọ pé mo trust ẹ, ó sì ń dùn mí ni. Má dẹ̀ advice mi pé dáàdi ó yẹ kẹ́tì mẹ́nu kúrò ń bẹ̀. Tó bá ti sọ bẹ́ẹ̀ máa ń lágbára Ọlọ́run tó mọ́wọ́ mẹsẹ̀ wá fi ṣẹ wọn. Ìyàwó àkọ́kọ́ kú sẹ́gbẹ̀ẹ́ àwọn fámìlì ìyàwó àwa sọ pé wọ́n ló pa wà wá dọ̀hùn máa wá fún ẹ ní 7 months. Ó dájú lọ lo 1 month kó dé. Kí là ń preach? Ẹni mọ̀ ìyá mi ò tiẹ̀ lè sọ pé mọ́mí ìdílé má wọ̀ọ́rì. Ọlọ́run á rọ̀ yín lọ́kàn, á là kíni kọjá. Ìyàwó mi, ọmọ mi tó máa ń pè yín ní màámi, má bínú. Mo ń bínú sọ́kọ ẹ lọ́wọ́. Bọ̀ báwo lẹ ṣe ń jẹun? Báwo lẹ ṣe ń live? Báwo la yé? Báwo ni everything? Kó tiẹ̀ jẹ́ lọ́ọ̀yà fake lẹ rán wa, kó tiẹ̀ má jẹ́ lọ́ọ̀yà. Kó kàn wọ kóòtù black. Ẹ dẹ̀ lejú pa bẹ́ẹ̀ yẹn. Ayé kálá o. Ọmọdé kan yíyọ kan rógò jù mí. Ẹ dẹ̀ lejú pa bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ nígbà tí ẹ mọ́ra rí. Àǹtí mi. Ṣé tí wàá rí mi ìdí wa mọ̀ mi Lady Simple nìyẹn London. Ìjọ tó wá wò mí níwájú Okòrè mi hàn sunkún ẹrú ẹkún yẹn rí láyé wọn torí ọwọ́ wọn mo dàgbà sí. Tó bá mọ Lady Simple tó ń wò mí láti London wọn níṣòro rí o, ní ìbọ́ṣẹ́ fún wọn rí o.
àṣìṣe rà padà fún orí ògbọ́n ọmọ mi láti kékeré pé Olúwa fún mi lẹ́bùn ríran mi ò dẹ̀ ń ṣáàjì èèyàn. Ẹ̀yin tí mo fẹ́ ṣe program ní Kẹjà ẹni kí n bá yín sáré lọ sí London sísìn mo pa program yẹn tì mo dẹ̀ lọ mo bọ̀ Clement dìde sẹ́ ìwọ ló máa ṣe sọ́jí lẹ́nì èmi ò lè kó Nàìjíríà yìí bọ̀ tó bá fẹ́ para ẹ̀ má advice mi pé ọ̀rọ̀ yẹn ò bá má sọ mọ́ torí ó máa ń dùn sọ fún ẹni tó fẹ́ advice bọ̀ jẹ́ kán rèébù mọ́ mi ẹ lójú ẹ̀. Wọ́n ti fi gbogbo ẹlẹ́fọ́ lọ́wọ́ mọ́ tó dùn mí jù kò ń ṣe ni. Àṣekórè ẹ tí ẹ lè rányàn lọ pé ẹ lọ represent káàtì ẹ jẹ́ pé ẹ fẹ́ gbé kọ́ọ̀lù ìyàwó ẹ fẹ́ gbé kọ́ọ̀lù ìyá tí ẹ bá máa kú kúkú tí ìyàwó bá máa kú kúkú bóyá ó tiẹ̀ fowó lẹ̀ lórí ìrìn àjò tó lọ bóyá ọmọ ẹ̀ ń jẹun àbí kò jẹun ọmọ kéékèèké tó bá máa kú kán kú kátẹ̀ ní ẹ̀túnṣe yẹn àwa ṣèkórè ẹ̀ tẹ̀ lè ràn bó tiẹ̀ jẹ́ ẹnìkan kẹtẹ̀ rẹ̀ǹtì ẹ̀ títí kó wọṣọ kérúbù. Ṣẹ́gun wá ń sọ fún mi pé wọ́n pè wọ́n pé kán wá jọyìn àwọn kẹ wá lọ jọyìn kwaya tiwọn ṣé ẹ lọ jọyìn kwaya kérúbù ẹ wá wọṣọ kérúbù àwọn àtòyìn mọ́ wọn láìsí ṣé kí n rori ni ṣé ẹ ṣọmọ Yorùbá mọ́ ni ó yẹ kán ṣe lọ o kán máa yìnbọn pa àwọn tó bá jẹ́ traitor. Kánà ọmọ yẹn ò ń ṣọmọ dáadáa ní Ṣẹ́gun ìbá ti lọ á dẹ̀ ti dìjà ọ̀gbẹ́ni ò lè wọ ṣọ́ọ̀ṣì mọ́ wọn náà lọ́rọ́ fìlà ńlá àti mátàbà tó di bíṣọ̀bù sórí bí ò lè wọ bímọ. Gbogbo yín ẹ̀kọ́ ráwọn bàbá Adébóyè bàbá Oyèdépò wọ́n ti wà nù iṣẹ́ Olúwa 40 years 50 years ohun tó ṣẹlẹ̀ sí wọn 20 years ẹ̀ mọ́ sísìn tèmi mò ń là kọjá ṣé o fẹ́ gbọ́ kí n náìsì jù bẹ́ẹ̀ lọ ẹni tí ò ní bá mi di 5 years ní ṣọ́ọ̀ṣì yóò ní dúró so jẹ́ ń sọ tinú mi má jẹ́ ń kú. Tí n bá ṣẹ̀ pé mo ṣẹ̀ ẹ má bínú mà èmi màá jí 10 million ilẹ̀ tó ní mi bá ń ra ń bẹ̀ yẹn wọlé ló ṣe èèlò lọ́nà fẹ́ ta lẹ̀ yẹn sìn ilẹ̀ tí mo ra ní 400,000 gbà yẹn wọ́n ti fẹ́ ta ní 45 million per plot times 3 ṣé yẹn ọ̀dà abẹ́lá èmi kan mọ́ ní o àwọn náà nìkan wọn bọ̀ ohun tó ẹni tó dùn mí jù láyé mi dìnáyà ojúkorojú ìyá mi dẹ̀ wà lórí ìdọ̀bálẹ̀ àdúrà for 4 months ìyá tó bí mi ni ìyá àdúrà tèmi o. Bá fẹ́ fìyàn lẹ̀ má fìjà fìyàn lẹ̀ ọmọ tó kọ́ ni mímí ò dẹ̀ kí n ṣáṣá bọ́ akin ni mí wọ́n ṣe ń pè mí ní ìgbórí àṣà ọmọ aṣáájú pé ṣojú àti mi ṣe birthday mi ò rántí lọ birthday wọn ó fẹ́ kéku bó ṣe lówó tó pé kọ́ tiẹ̀ rábùrò mi mo ṣàfẹ́ rí pé ó wà happy àti láti ẹ̀ mo ti ń calculate birthday ọdún yìí àárọ̀ kan láti lọ ṣọ́lẹ̀ èdè òní dì mí kò sówó tán fún mi London máa fi tọrẹ ni lady simple ni ẹbí òpá wa ràn wá àwa náà léèyàn ohun tó gbé fún mi má parọ́ mọ́ mi kó gbé fún mi máa pariwo síta